الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذه من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله تعالى عليه وسلم وعليه وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله تعالى وبركاته ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run aláfíà àti ọrọ̀ ẹja jẹ́ tó ń kọ́ máa bá gbogbo títún gbọ́ àtọ́jú tó ń wà nù lé akínká padà sórí ètò ìsìlámù náà látó gbé afẹ́fẹ́ láàárọ̀ yàrá pé fọba tó mú wa lọ́lànà tó dáa padà ní àárọ̀ pẹ̀lú àánú ọlọ́run àwa láàmà wa yìí náà lásì máa bá nǹkan kan ní ṣe àláfíà ẹnì kọ̀ọ̀kan wa àdúpẹ́ fọba tó jẹ́ kí Ramadan bẹ̀rẹ̀ lójú wa tàtún wa bá débi tí a bá dé lónìí pẹ̀lú ògo ọlọ́run tílẹ̀ tòní bá tún ṣú Ramadan á di 23 ó túmọ̀ sí pé ó kù 6 tàbí 7 ntọ́lọ́run bá kádàrá nínú méjèèjì kọlọ́n dákunjọ jẹ́ kó ṣojú ẹ̀mí wa kó sì já tẹ́wọ́ gbà fún wa lọ́dọ̀ ọlọ́run bí akila hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọ̀tún mi ìlà tí mo wá láàárọ̀ gẹ́gẹ́ bí mo sọ fún wa lánàá àwọn àlejò mi ti wá níkàlẹ̀ pẹ̀lú mi láti jíròrò pẹ̀lú ti àtòrí ètò àgbé wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa lórí ètò yìí ká tó lọ sọ́dọ̀ àlejò ẹ̀ mọ̀ pé a lọ sí òkè lọ́hùn náà ṣùgbọ́n kókó tí a fẹ́ gbéyàwó lónìí tí mo sọ fún wa lánàá pé ó kan gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwa mùsùlùmí bí àwùjọ wa ṣe rí lónìí tó ti bàjẹ́ gbogbo ti pokuru musu tó pé àti ẹ̀fẹ́ dá ọmọlúwàbí mọ́ yàtọ̀ sí àwọn èèyàn lásán àwa sọ̀rọ̀ pé ó yẹ ká lè fi àsìkò Ramadan yìí ká fi bára wa sọ̀rọ̀ àwọn gbé kókó ohun tí a fẹ́ gbéyàwó òní tí a pè ní restoring Islamic morality ìyẹn ni pé ẹ̀kọ́ tó péye ìwà ọmọlúwàbí ti Islam bá a ṣe fẹ́ dá padà sáwùjọ wa ká lo àǹfààní Ramadan yìí kókó ohun tí a fẹ́ gbéyàwó nìyẹn ṣùgbọ́n alọ́sókè lọ́n lè ṣe alábàárikà lè ṣe FAF Global Service Nigeria Limited tábà padà dé kí tó wá tẹ̀síwájú. feed meal ọjọ́ kan òjò tí borí ẹgbàá ọ̀dá níbi tí wọ́n ti ń pèsè oúnjẹ fún ọ̀sìn bíi adìẹ tòlótòló ẹja màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú èròjà bíi ginseng soya meal fish meal cotton seed cake àgbàdo oyster shell àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàtó papọ̀ pẹ̀lú ẹ̀rọ kọ̀mpútà láyìíká tó jíire níbi tí iná kì í ti ṣẹ́jú kódà a tún ń ṣàyẹ̀wò sí àìsàn ohun ọ̀sìn gbogbo lọ́fẹ̀ẹ́ gbogbo òògùn wọn pátá ló sì wà lọ́dọ̀ wa lákòótán ẹ̀yin adìẹ kàndùkàndù tó wà fún títà lọ́pọ̀ yanturu lẹ́dínwó. FA Feed Me Global Service Nigeria Limited farm Ogbogo Ijai Road behind St. Luke's Anglican Church Ijebu Ode Ogun State corporate headquarters number 1 Alhaji Jogo Street off Awokoya Ijebu Ode telephone 08033595545 àǹfẹ́ alágbàtà káàkiri olóde Nàìjíríà FA Feeds àṣejèrè fẹ̀yìn àgbẹ̀ ló jẹ́ wá lógún. akáwọ̀ láti iléeṣẹ́ FAF Global Service Nigeria Limited láì ní dẹ́kun ọ̀pọ̀nà láti má fi àsìkò wa ṣòfò lórí ètò lónìí ẹni tí a fẹ́ gbéyàwó mú sọ wọn pé restoring Islamic morality ìyẹn ni dídá ìjọmọlúwàbí ìwà ọmọlúwàbí ẹ̀kọ́ ọmọlúwàbí dídá padà sáwùjọ wa níbi tí a bá dé lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́ni bí gbogbo ẹ̀ ṣe rí tí wọ́n máa mú wa mọ̀nà lórí eléyìí tí wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí eléyìí olùkọ́ ni wọ́n tún wá di alámòjútó ọ̀rọ̀ education ní ìpínlẹ̀ Èkó àwọn náà ni màmá wa Ajia Monsurat Ọláolúwa. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akin káàbọ̀ sórí ètò Islam ọ̀nà àsìkò yín kú iṣẹ́ ọrẹ eléyìí tí a ti ń bá bọ̀ pàápàá gẹ́gẹ́ bí iṣẹ́ yín àti ìjẹ́ ìyàwó àti ìjẹ́ ìyá nínú ilé abẹ́lẹ́ ọ̀nkọ́lọ̀ ṣe gbogbo ẹ̀ látẹ̀wọ́gbà fún wa ọ̀làlá hawla wàlá quwwata illa billah. láì ní dènà pẹnu tí a bá wo àwùjọ wa lénìí lóòótọ́ kò ń ṣe àwùjọ tiwa nìkan ṣùgbọ́n n tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n làwa fẹ́ mójútó báwùjọ wa ṣe rí lénìí ó ti àtọ̀ sí nígbà táwa ń ṣèwé táwa ní kékeré nígbà tá à ń ṣèwé níjọ́ náà lọ́hùn bọ́mọ kan bá rìnrìn tí ò da sọ̀rọ̀ tí ò da hùwà tí ò da múra tí ò da kódà òbí ẹ̀ gan nìkan kọ́ ló máa kọ́kọ́ bá wí ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwùjọ kódà ó fẹ́ lè dẹni ìkọ̀sílẹ̀ nínú ọ̀rọ̀ nínú ọ̀ṣẹ́ nínú àṣà má bá ọmọ yẹn rìn mọ́ o mi ìfẹ́ rí ẹ pẹ̀lú ọmọ yẹn o kíní kan ṣùgbọ́n lónìí
ó ti wá di pé béèyàn bá hùwà burúkú yẹn àṣà burúkú ìmúra burúkú gan pàápàá ó fẹ́ dàbí pé òun gan ni àwùjọ kọ̀ sílẹ̀ kí ló ṣẹlẹ̀ báwo la ìfẹ́ dá ìjọmọlúwàbí padà. auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma salli ala sayyidina muhammad wa ala ali sayyidina muhammad kama sallaita ala sayyidina ibrahim wa ala ali sayyidina ibrahim وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba. alhamdulillah. adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba. alhamdulillah. adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba lẹ́nu alhamdulillah rabbil alamin. ọba tí ó sì fún wa ní àǹfààní láti lè jẹ́ kí àwọn kan sì máa ṣẹ́kù torí ilẹ̀ nígbà tó ń sọ náà Al-Qur'an náà ó ní àwọn kan tààmúnà bí maharuf àwọn tó máa pàṣẹ dáadáa ẹ̀rí nígbà tí ànábì Muhammad ti jẹ́ átìmù rasul ẹni tó ṣe pé òun la fi parí iṣẹ́ ìmájẹ́ òjíṣẹ́ ó wá ní pé àwọn kan tún máa dìde o láwùjọ o tí wọ́n máa kọ̀ bàjẹ́ tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa gbé dáadáa tó máa fi máa lọ́lẹ̀ gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alaihi wasallam bóyá sọ fún Abubakar lọ́jọ́ náà nígbà tó gba Islam ó ní kí ni ojúṣe mi ó ní ojúṣe mi òun náà ni ojúṣe rẹ ó ń túmọ̀ sí pé ojúṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni àwa tí a jókòó yìí kọ́lọ́n kó túbọ̀ ṣe nírọ̀rùn fún wa kalẹ̀ òun la gbé dání ẹ̀rí olóòtú gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀ ń bi mí ọlọ́run kó ṣàánú wa o ayé ti polúmuṣu nǹkan ti bàjẹ́ ẹni tó ń wà dáadáa nísìn òun lójú mama tì òun lójú mama tì nítorí pé àwọn Yorùbá sọ pé ayé padà ó dòdì àdá òdì àdá padà ó dọ̀bẹ ṣùgbọ́n àwa mùsùlùmí gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé àwa la táyé ṣe ní lajúlẹ̀ kó máa bàjẹ́ lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni a máa ṣe gbìyànjú tiwa gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ǹkan pé Ọlọ́run sọ pé àná àwọn kan ṣì wà lórí ilẹ̀ àwọn tààmùrúnà bí màrúf àwọn tó máa gbé dáadáa tó máa fi máa lọ́lẹ̀ ṣùgbọ́n iṣẹ́ yẹn ó lè dàbí pé owó wà lọ́rùn ó dàbí pé kò yọ ṣùgbọ́n ó máa yọ pẹ̀lú àánú Ọlọ́run bá ó máa yọ nǹkan ti bàjẹ́ ẹ̀rí àfẹ́ dá ọkùnrin mọ̀ yàtọ̀ sí obìnrin àfẹ́ dá àwọn tó ṣe pé bóyá wọ́n ṣe àwọn onídáadáa àti ẹ̀fẹ́ rí wọn mọ́ láwùjọ gbogbo nǹkan ti bàjẹ́ ẹ̀rí ọkùnrin ń dirun ọkùnrin ń wọ yaríngì gbogbo nǹkan ọlọ́kùnrin dẹ̀ ń ṣe wọ́n á kété wọ́n á ṣe gbogbo ẹ̀ nǹkan tó máa ń bà mí nú jẹ́ ń bẹ̀ òun náà ni pé tí wọ́n sọ pé kí lorúkọ ẹ̀ wọ́n á ní Ìdírísì ni wọ́n á ní Màrúfù ni orúkọ mùsùlùmí náà máa dá wọ́n á ní Mọ̀nsúrà ni wọ́n á ní kíní kan ó máa ń bà mí nú jẹ́ so ohun tí a máa wá ṣe òun náà ni pé èmi àti àní dákẹ́ ni o gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ànábì wa Muhammad sallam ó ní pé ẹ̀kọ́ ó ti bẹ̀rẹ̀ láti inú ilé nítorí náà mo ṣe mọ̀ pé ó dàbí pé àwa ìyá náà lẹ pè nígbà tí mo pé ojúṣe obìnrin ni wọ́n ti ní tìlú kan bá ń da ẹ lọ́wọ́ obìnrin ibẹ̀ tìlú kan bá dẹ̀ ń bàjẹ́ ẹ lọ́wọ́ obìnrin ibẹ̀ náà nítorí pé àwa là ní jẹ́ kán sọ̀rọ̀ délẹ̀ àgàgà tí bàbá bá sọ kọ́lọ̀ tí alọ́kẹ́ akálọ ní ṣéǹjì díẹ̀ wàá kí ló ń ṣe yín ẹ lọ wá bí jókòó ẹ̀yin ò mọ nǹkan tó ń lọ ń gbòòrò kí ló dé tẹ sojú kan ní ilé ayé bí láyé ṣe rí nìyẹn bọ́kùnrin ṣe ń rí ṣe ń sìn nìyẹn bóbìnrin ṣe ń sìn nìyẹn wọn ò ní jẹ́ kí bàbá kó sọ̀rọ̀ délẹ̀ débi pé a máa lè rí àtúnṣe ṣe lára ọmọ yẹn tábà ti ń fi ohun méjì kọ́ ọmọ àwọn obìnrin tá à jẹ́ kí bàbá nítorí gẹ́gẹ́ bí Quran ṣe sọ ó ní pé àwọn ni olùdarí ilé àrìjálùkọ àmúnàlá nìsà ni torí pé kò sí ni tí adarí méjì bá ti wà nulẹ̀ nǹkan burúkú ni Ọlọ́run sọ pé kódà àwọn tẹ́ bá pé méjì mẹ́ta ó ní ẹ̀yin olórí láàrin ara yín nítorí pé kí ni kí ìrìn àjò yín àbí nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn kó lè dá náà ni ìdí nìyí tó fi jẹ́ pé àwọn obìnrin ẹ jẹ́ ká lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká lẹ kẹ́kọ̀ọ́ báwo náà ṣe ń ṣe ilé ayé nítorí pé ànábì Muhammad sallam onígbẹ̀kẹ́ tó gbé iṣẹ́ kan dúró ẹ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé a kàn lè fò sínú ìgbéyàwó ṣùgbọ́n nísìnyí àti ṣègbéyàwó nísìnyí níṣẹ́ ló máa sọ pé bóyá nínú ilé àwọn tá lọ́mọkùnrin tá à ń rí yẹn wọ́n á ní pé àfẹ́sọ́nà lágbèjà ni yìí tí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó ṣe pé àwọn òbí wa náà máa wò ó pé ọmọ yìí ó ti tó lọ́kọ o ẹja fún lọ́kọ o náà máa wò ilé wo ló dáa kí irú ẹ̀sìn wo ló ń ṣe wọ́n bẹ̀ irú ẹ̀sìn wo ni wọ́n ń ṣe
báwo lọmọ náà ṣe rí tóbi wá ṣe kí ni táwọn òbí méjèèjì tó bá òbí ló máa lọ bá òbí ṣùgbọ́n nísìnyí a kò máa gba korodo wọ́n máa gba kọ̀rọ̀ wọ́n máa gbọ̀tún yọ wọ́n máa gbòsì yọ àwọn àyà kan máa sọ fún ọmọ pé ọmọdún mélòó ni ẹ tó ń béèrè owó kinní kan lọ́wọ́ mi òmò nǹkan tó máa ẹgbẹ́ ń ṣe ni wọ́n sì gbòòrò àwọn ẹgbẹ́ ẹ̀gbọ́n wọn ti mú nǹkan wálé iṣẹ́ wo ló ń ṣe ọmọ yóò ṣàgbàpọ̀ ń kaṣọ wálé ẹrú ojú olè ẹ̀ ò mú iṣẹ́ wo ló ń ṣe ọmọ ẹ̀ ra kinní kan wálé ó búrẹ́rì ẹ̀ ó bèèrè lẹ́gbẹ́ báwo lè léyìí ṣe jẹ́ ilé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ ní ìsìn tó ṣe pé ọmọbìnrin arárìn rà ọmọkùnrin arárìn rà wọn ò ní mọbi tó lọ tọmọ bá ti ń lọ́jọ́ méjì ọdún pé ó ṣe tí ẹni jẹrẹ ọ̀dọ̀ rẹ̀ ló lọ Ọlọ́run ṣàánú wa o ẹni tó ń wò máa ń wòran àwa ìyá a ti wòran lọ àwa ìyá orí wa ó ti dọ̀tí kọ́lọ́run kó ṣàánú wa ni àwa ìyá yìí náà ni àwa náà ni làwọn wọn sọ pé àwọn Yorùbá sọ pé níbi àbó sí ọ̀yá ló lọ́mọ àwa ni kọ́lọ́run ṣàánú fún wa tó táwa ìyá bá ti dúró tó ṣe pé amójúṣe wa lójúṣe àmọ́ nǹkan tó yẹ ká ṣe tí bàbá bá ti ń sọ àwa náà máa sọ pé wá ń bí nǹkan tí bàbá yẹn sọ yẹn ni nǹkan tí bàbá yẹn sọ yẹn ni bó dẹ̀ jẹ́ pé aládùúgbò ló ń sọ ẹ ṣé ìyá mi mo dúpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run bá náà àwọn ọmọ yín náà ò ní ṣòfò ẹ jọ̀ọ́ jẹ́ kájọ bá wí oyún nìkan ni èèyàn ń dágbé ṣùgbọ́n tọ́mọ bá ti bọ́lẹ̀ ó ti di ti gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ tẹ́ bá ṣáà ti bá mi rí ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi àjọ máa bá wí náà ni nítorí pé tó bá dáa fún ó dáa fún gbogbo wa bẹ́ẹ̀ ni tó bá dáa fún tó bá mú nǹkan bọ̀ arántí neighbor arántí ojúlùmọ̀ àní Jùmọ̀kẹ́ dé lánàá o Ismaila dé lánàá o kìnnì kan dé lánàá o inú gbogbo àdúgbò adùn ṣùgbọ́n nígbà tó bá di pé wọ́n sọ pé ọmọ ó ṣe kìnnì kan lọ́ọ́ má fún wa lọ́mọ tìjú nígbà tó wọn bá ṣe nǹkan burúkú ta ni ìyá tó fẹ́ bọ́ síta pé òun lòún bí ọ̀rọ̀ ọmọ kan wọ́n sọ pé ó jalè wọ́n á fẹ́fẹ́ yín ẹ̀tàgbá ó ní ẹ̀jọ̀ jáwé bá ń pè yá mi mo fẹ́ sọ̀rọ̀ kan sí létí ló bá bùjẹ létí wọ́n máa ní kí ló dé yẹ máa jẹ́ tí ó lóun máa já bọ́lẹ̀ ni ó nítorí pé nígbà náà lọ́hùn òun ni kò jẹ́ kóun gbọ́rọ̀ òun ló sọ tòun di báyìí ló sọ òun dẹni ìtìjú kọ́lọ́hún kó ṣàánú fún wa ni so ó ti wá di pé kọ́lọ́hún ṣàánú wa o nítorí pé tá a bá rí ọmọ ń sìn yìí ọkùnrin àtobìnrin gbogbo wọn náà ń ṣe yahoo wọ́n ní bàbá kan sọ pé ọlọ́mọ ẹ̀ wọ́n ló ó ti lọ ó wà lótẹ́ẹ̀lì kan ó ti lówó gan ó ní ẹ bá mi pé wá kó máa bọ̀ mọ́tò ní kó rà fún un iṣẹ́ wo ló ń ṣe lóní kó ra mọ́tò mọ́ ló bá ra mọ́tò náà dé ló bẹ̀rẹ̀ sí ń pín mínírà kiri àdúgbò mínírà burúkú àtẹ̀yìntẹ́jọ mú nǹkan burúkú lẹ mú Ọlọ́run máa bí yín nítorí wèrè pọ̀ ń gbòòrò ní ìsìn nítorí owó burúkú tí wọ́n wá yìí náà ni àwọn ọmọ tó yẹ kó wá wúlò fáwùjọ tó yẹ kó gbà àwùjọ dúró wọn ní Nàìjíríà ò ṣe kíníkan àwọn ọmọ tó yẹ kó dọ́pọ̀lọ́ wọn jọ kó ṣe wọn rí bí ṣe nǹkan tó yẹ kó ṣe sí àwùjọ mọ́ tabari ń sìn tẹ́bá ní orí owó ni tẹ́bá rí mẹkáníkì á lòun rọmọṣẹ́ bẹ́ẹ̀ yìí tó lọ̀ wọ́n làwọn rọmọṣẹ́ mọ́ bẹ́ẹ̀ kò sórí tó fẹ́ ṣiṣẹ́ owó mọ́ tó fẹ́ ṣiṣẹ́ kó ṣe sùúrù kó ṣiṣẹ́ owó kó tuwó jọ díẹ̀díẹ̀ owó bìrìbìrì owó kíákíá òun náà ń wá awítọ́ màmá kan sọ fọ́mọ ẹ̀ pé èwo ló bá wọ òmìnira nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe ó lọ gbé laptop ó lóun mọ́tẹ̀ ó ní wàá lọ́kọ́ ni wọ́n ti múyàn wọ́n ti mọ́mọ́ lọ́kọ́ yahoo wọ́n ní àwọn ìyá ológo ògo burúkú yẹn wọ́n máa rí wọ́n láwọn ìyá ológo àwọn obìnrin náà sọ pé ìwọ náà jókòó obìnrin náà ń ṣe yahoo obìnrin náà ń ṣe léyìí tó bá ṣe yahoo lọ ṣaṣẹ́wó ó mọ nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe kọ́lọ́n kó ṣàánú fún wa ni irọ́ ti wá di nǹkan tó gbilẹ̀ láwùjọ òdodo tiẹ̀ wá yọjú mọ́ òdodo náà ń pè ní fake nísìn irọ́ ni original tó ṣe pé òun ni gbogbo nǹkan táwọn èèyàn dẹ̀ ń ṣe nísìn kọ́lọ́n kó ṣàánú fún wa kọ́lọ́n kó dúró tiwa kó bá a múlé ayé ìdúró olóòtú ẹ̀rù ọlọ́run bà mí ẹ̀rí kọ́lọ́n wá ṣàánú fún wa kọ́lọ́n jẹ́ kọ́rọ̀ wa yìí kó wúlò kó débi tó yẹ kó dé kó jẹ́ káwọn obìnrin àwọn obìnrin ni mò ń bá wí o àwa ìyá ni mò ń bá wí táwọn bàbá náà wà lára wọn o ṣùgbọ́n táwa ìyá ló pọ̀ jù nítorí tó bá sọ wípé ilé ẹ̀kọ́ àkọ́kọ́ láyé ọmọ àwa ìyá yìí náà ni ìyá dẹ̀rẹ́ kí ó bẹ̀rẹ̀ láti báwo ni ẹ ṣe lóyún ọmọ yìí ṣóyún ṣìnà ni oyún wo lo ní ṣóyún ṣìnà ni ta ló pilẹ̀ nígbà tóyún yẹn bá wá dáyé tán ẹ rí bàbá kan sọ pé òrórí ẹ̀ láǹkọ̀ ọmọ àlè àìmọye tí wàá ń lè bòmí ẹ gbọ́ kí ni túmọ̀ ìyẹn túmọ̀ sí pé ọkọ ẹ̀ balẹ̀ nínú ìyàwó tó fẹ́ sílé
ipe ọmọ àlè ló gbé wá fóun ó tún wá sọ tiẹ̀ náà ipe òun náà ní ọmọ ńlẹ̀ bòmíì wọ́n dẹ̀ ní táwùjọ kan bá ń da ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà kọ́lọ́ ọmọ àlè ló kún ìjọ gan ló kún ìjọ nísìn gidi gan ló káwùjọ ọmọ àlè ló káwùjọ ìdí nìyẹn tí gbogbo ẹ̀ fúra rí bó ṣe rí so dábọ́ wá padà sílé ká ṣèyàwó bó ṣe yẹ ká ṣèyàwó tó ṣe yí pé àwọn òbí wa àbí bó tẹ̀ ṣàwọn òbí bó ṣe yí pé inú ẹ̀sìn kọ́lọ́n kó ṣàánú fún wa ànábì Muhammad sàṣọlá ó ní pé gbogbo tó da dàtọ̀ rẹ sí àbí tíyàn bá lọ gbìn nǹkan síbi tí ò dá nísìn kí ló wà mú jáde èso burúkú náà so tíyàn bá fẹ́yàwó gidi tó jẹ́ lẹ́sìn ẹ̀rí ó ti mọ̀ ohun tó yẹ kó ṣe oyún ti dúró àwọn àdúrà wo náà ń ṣe lásìkò yìí àwọn nǹkan wo ló yẹ kí n máa jẹ àwọn nǹkan wo ló yẹ kí n máa lò gbogbo eléyìí ó ti wà ń bẹ̀ ẹ̀rí bí ìgbà tí mò ń ká àwọn ọmọ mo ní pé ẹni tó lóyún ó yàtọ̀ sí ẹni tó gbóyún o nítorí ẹni tó gbé nǹkan ní nǹkan ó lé ní ó gbé oyún ni ó lé ní kì í ṣe tiẹ̀ ó gbé ni so ẹni tó lóyún òun lẹni tó ṣìyàwó bó ṣe yẹ kó ṣe òun ló ní olóyún ni òun ló ní nǹkan ẹ̀ so tó bá bímọ yẹn sáwùjọ ọmọ yẹn tá a bá wà ń rè láti ilẹ̀ a máa jẹ́ ọmọ tó máa ṣe dáadáa a máa jẹ́ ọmọ tó máa sọ dáadáa a máa jẹ́ ọmọ tó máa rìn dáadáa a máa jẹ́ ọmọ tó ṣe wípé kò ní fóbi ní wàhálà tóbi bá sọ pé bọ́ síbí á bọ́ síbí sọ pé dúró síbí á dúró síbí sọ pé kò dáa náà ni sọ pé ó dáa máa ṣe lọ náà ni ó máa mọ ṣé ọlọ́run ó máa mọ má ṣe ọlọ́run ó máa mọ̀rọ̀ sọ ságbàlagbà ẹ̀wọ̀n mọ́ ń sìn wọ́n kàn sọ síyàn ṣá wọ́n sọ kí ló ń ṣe bàbá tó bá mọ̀ pé kí ọjọ́ lọ́wọ́ bí wọ́n sí kó lọ́wọ́ bí jókòó sí ẹ̀yin náà ń sọ bó ṣe ń gbọ̀n àgbàlagbà ló ń bá wí o lórí pé wọ́n sọ pé kó má ṣèbàjẹ́ tó ń ṣe yẹn mọ́ á wá àwọn gbogbo nǹkan tí ìyẹ́kọ́ wọ̀n fún bàbá oníbàbá ẹ̀rí ní tó ń ṣẹlẹ̀ láwùjọ ń sìn náà ni kò sí respect kò sí nǹkan kan bákan náà ìmúra wa náà játijàti ni bí mo yẹ sọ ní ìbẹ̀rẹ̀ bákan náà bí a bá fẹ́ tún gba iṣẹ́ nísìn ọlọ́run kó ṣàánú fún wa o ọmọ ìyá mi nǹkan lọ ń gbòòrò o wọ́n ní pé wàá mọ wéè ni kí wàá ní wéè náà obìnrin wàá mẹ́yìn lẹ̀ nígbà tẹ́nìkan ó ṣiṣẹ́ bóyá bíi àwọn alábàániṣe bíi pé aṣáàbáwa ṣe kó máa gbowó díẹ̀díẹ̀ wá di pé kó fi sí ojú iṣẹ́ gangan wọ́n á sọ pé ó mọ nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe ó ní kí ni wọ́n ń ṣe ó ní wàá mẹ́yìn lẹ̀ ní mẹ́yìn lẹ̀kẹ̀ òun bí mo ṣe wà ìyàwó lé lòun ìyá lòun jẹ́ fáwọn ọmọ òun ò lè ṣe bẹ́ẹ̀ o bọ́ọ̀ ṣe fún iṣẹ́ yẹn nìyẹn èèyàn fẹ́ lọ gbaṣẹ́ oníṣẹ́ ọwọ́ ni ó ti ń fún wọn fún níṣẹ́ yẹn níbi ibi iṣẹ́ yẹn wọ́n ń fún ìgbà tó yá atọ́kùn iṣẹ́ ó bá sọ fún pé wá ń bí iṣẹ́ ìbẹ́fẹ́ máa lọ rébérébé wà mẹ́yìn lẹ̀ ni ìyẹn tó wò pé ìwọ Ọlọ́run máa ṣàánú bóyá tó fi iṣẹ́ yẹn lẹ́ni tó wá títọ́ Ọlọ́run bá lọ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá filẹ̀ líláyì ń tẹnu ìmá jẹ láti gbà tá a ti dá wa kó tó di pọ́lọ́run bá dá wa ní tá a máa jẹ́ ti wà ńlẹ̀ ẹ má jẹ́ ká bẹ̀rù òṣì ká ò pé àti tí ń bá tètè ya mẹ́yìn lẹ́sìn kí làwọn ọmọ ìmájẹ́ ń tọ́ ọmọ ìmájẹ́ Ọlọ́run máa ṣe nǹkan burúkú ni kúrò ń bẹ̀ kó ṣe kí ni kò ṣùgbọ́n lómi àwọn pé òun kẹ̀ ń lòun kò sí tóun bá kan lẹ́kùn bẹ̀ wọ́n máa wọlé ni lórí kí ni lórí ìbàjẹ́ kọ́lọ́run kó ṣàánú fún wa ni bákan náà tẹ́ ẹ bá fẹ́ lọ síbì kan tẹ́ ẹ bá mọ bẹ́ ṣe máa mọ lẹ́tò kẹ́ mówó lẹ̀ ọ̀nà oníṣí o kọ́lọ́n kó ṣàánú fún wa ìdí nìyẹn tó fi jẹ́ pé àwa olùkọ́ni nísìn àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ tó yanrantí àárín wọn nínú iṣẹ́ olùkọ́ mọ́ àwọn ọmọ kọ́mọ náà dẹ̀ ń gbà nítorí pé kí ni àwọn náà mọ wé àwọn náà lè mẹ́yìn lẹ̀ àwọn náà ní baba nígbẹ̀jọ́ kò sí bó ṣe lè ní qualification nísìn kó ṣe pé ó dúró dáadáa ò ní ríṣẹ́ látara pé kí ni ò ní baba ńgbẹ̀jọ́ ò ní baba àṣàlẹ̀ ìyàn kó certificate tó dúró dáadáa wọ́n dẹ̀ kó fi ń wọ̀n pé jọ iṣẹ́ mo fẹ́ ó kọ gbogbo báwo ni CV ẹ̀ ó kọ everything wọ́n ní pé ṣe ló máa lọ mú lẹ́tà wá ó mọ honourable ó mọ kinní kan tí bó ṣe yẹ kó rí nìyẹn aláyé ti polúmuṣu káwa mùsùlùmí ká gbìyànjú bó ti dẹ̀ jẹ́ pé Ọlọ́run bá ṣàánú torí bọ́lọ̀ yín ṣe ń ṣe iná bó ṣe bàbá yín ṣe pọ̀ tó yìí bọ́lá yín ráwa kọ̀ọ̀kan nínú bẹ̀ kọ́lọ́n kó gbé wa síwájú kọ́lọ́n jẹ́ ká lè látúnṣe bẹ̀ yẹn ṣe ká ṣe kíni ká ṣe oṣù kó rọrùn náà lọ títí o ṣùgbọ́n ẹni tó bá máa jẹ inú àpáta kò ní wẹnu àké ẹ wọ àwọn ọmọ ìyá wa náà sì ń sìn tọ́lọ̀ fi ní kán lò jáàbù yẹn àwọn kan ló forí fọ́ bẹ́ẹ̀ tó fi wá rọrùn fáwọn tó wà lẹ́yìn yìí so àwọn tó dẹ̀ forí fọ́ ń gbà yẹn náà ládàá wọn gbọ̀nràngbọ̀nràn ni ànábì Muhammad sallam ó ní tó bá ṣíwájú nínú dáadáa kan ó ní pé táwọn èèyàn bá ń ṣe dáadáa yẹn àwọn èèyàn máa ṣe òun máa gba ládàá bẹ́ẹ̀ kan náà kò dẹ̀ dí ládàá àwọn tí wọ́n ń ṣe yẹn lọ́wọ́ so ẹ mọ̀ pé iṣẹ́ olóore ni àwa tọ́lọ́run bá ti ṣàánú ẹjọ́ kò sí ẹ̀rí wọ́n ní pé gbogbo ọ̀rọ̀ mùsùlùmí dáadáa ni
ìgbà míì a máa wò pé aburú rèé ni mo fẹ́ ṣùgbọ́n nínú àtúbọ̀tán aburú táwa ń rí yẹn dáadáa ló wà lẹ́yìn ẹ̀ dáadáa ló wà lẹ́yìn torí náà ká gbìyànjú àwa mùsùlùmí tó ṣe pa wà ládùúgbò tó ṣe pé à ń rí pé ìbàjẹ́ ń lọ ẹ yẹ ká tètè pariwo nítorí pé tá a bá pariwo àwọn ọmọ tá a bí àwọn ọmọ yẹn ló ń lọ bá rìn àwọn ọmọ yẹn ló ń lọ bá rìn o kọ́lọ́n kó ṣàánú fún wa oríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀ àwa tá a tẹ̀ borí bẹ̀sẹ̀ táwọn wa máa sọ pé Joshua làwọn máa fẹ́ báwo ló ṣe jẹ́ kí ló ṣe gbà á nítorí pé àwa ń rí nígbà tí ìbàjẹ́ yẹn ń ṣẹlẹ̀ àwa ò kẹ́hùn sí ẹgbà tí ò bá dẹ̀ kẹ́hùn sọ̀rọ̀ á kẹ́tọ́ sáré ìdí nìyẹn ló fi jẹ́ pé àwọn ọmọ wa náà wọ́n sọ àti pé kọ́lọ́n kó ṣàánú fún wa kò sí nǹkan tó ṣe pé kí ni ó jẹ́ pé ó perfect láyé yìí àdúrà náà gbúdọ̀ wà dáadáa ká máa bẹ lọ́hùn bá ṣe ń ṣiṣẹ́ yìí ká máa bẹ lọ́hùn sí ká máa bẹ lọ́hùn sí nítorí pé bẹ́ẹ̀ ni òun ló mọ gbogbo ẹ̀ òun ló mọ ibi tó máa já sí ká má sọ pé bóyá ìgbìyànjú wa ló máa tún ṣe ìgbìyànjú wa ò lè tó o ìgbìyànjú wa yẹn náà ìrànlọ́wọ́ Ọlọ́run Ọba ni o ká tó wá máa padà sọ́dọ̀ Ọlọ́run Ọba yìí ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ẹ̀rí nìsín láti ìgbà tí a ti bọ́ sí tó tó pé ìgbà tá a ti bọ́ sínú Ramadan láti ń ṣàdúrà láti ń bẹ lọ́hùn láti ní wọ́n sọ pé ní ti bẹ́ẹ̀ àgbẹ̀yìn yìí o ká tún tẹ́ńpẹ́ mọ́ ká gbìyànjú sí nítorí pé àsìkò gbígbà àdúrà gbà láwà yìí kí ilé ayé yìí kó lè rojú kó lè dáa kí a lè rí àwọn èsì tá à ń bẹ lọ́wọ́n ba fún nígbà tó ń sílá náà máa dá yóò bàjẹ́ Ọlọ́run wá fi Muhammad sàlá fi táyé ṣe nígbà tó dẹ̀ wá sọ pé kò sí òjíṣẹ́ mi lẹ́yìn ẹ̀ wípé àwa yìí náà lòun máa lò àwa náà o kò sí ẹni tó ṣe pé ó máa wọ ibìkan tó máa fọ́kàn abíyẹ̀ lásán ló fọ́kàn ó máa rùn ṣùgbọ́n ká máa ṣe sífàrò tó pọ̀ ká máa ṣe àṣàfihàn tó pọ̀ ká máa bẹ lọ́hùn mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run Ọba gbogbo nǹkan tá à ń fẹ́ yìí ó máa yọjú àwọn ọ̀rọ̀ àwùjọ wa ọ̀rọ̀ ajé wa náà tó ṣe pé gbogbo ẹ̀ náà á polúmuṣu pé kò dẹ̀ sóòótọ́ mọ́ lọ́jà ọmọ ìyá mi. gbogbo bíi tí ẹ ní. ẹ tún bá wùdọ̀ tó lẹ̀ ní ìsìn bàbá mi àfikọ́ lọ́hún ṣàánú wa. wọ́n ní owó ọkọ̀ owó epo ti já o nǹkan ò máa já. kò já lọ́jà. àìmọye nǹkan tí ò já wọ́n tún bá fowó sí ni wọ́n ní owó ọkọ̀ ò já wọ́n ní kinní kan ẹ bá sọ ọmọ wọn mọ́tò ní sọ pé nǹkan táwọn fi ń ṣọkọ̀ ò já pé torí náà báwo ṣe ń ṣe náà ni ọjà tẹ́yìn náà ń lọ làwọn náà ń lọ bẹ́ẹ̀ dẹ̀ ni lóòótọ́ ọjà kan náà lájọ máa lọ so kí ló wá dé kí la fẹ́ ṣe sí ní tá a máa ṣe sí náà là ń gba nímọ̀ràn yìí o òun là ń gba nímọ̀ràn yìí o àwa tá a jẹ́ àwa ò lámọ̀ àwa tá a pera wa lóní ẹni tó ń kọ̀ bàjẹ́ ẹ jẹ́ ká dúró dáadáa ká má fi ojú pa nǹkan kan rẹ́ ká máa kẹ́hùn sọ̀rọ̀ látara ìdí èyí gbogbo nǹkan tá à ń fẹ́ á padà wá tó wa lọ́wọ́ abẹ́lẹ́ ọ̀hún bá sọ wọn àtàlà kó ṣàánú wa kó gbà fún wa kó ràn wá lọ́wọ́ kó dúró tì wá nítorí pé òun ló dúró ti ànábì nù lọ́jọ́ náà lọ́hùn nígbà tó ní kó kan kọ̀ olódúró ti ànábì wa Muhammad sọ̀tà lọ́jọ́ náà lọ́hùn nígbà tí gbogbo ara Mẹ́kà kẹ́yìn sí wọ́n bọ́ ikọ́ọ̀tù wọn tó bá a ní kó dá o nígbà tó bọ́ ikọ́ọ̀tù wọn mọ̀kànnà Islam kò ṣe fẹ́nu ẹ̀ ọ̀tìgbà tí wáyé ìdè tó ní yá máa lọ ló ṣẹ̀ṣẹ̀ lọ òun náà ló dúró ti lọ́jọ́ náà ló dúró ti ànábì Yunusi gbogbo àwọn ànábì pátápátá òun ló dúró tì wọ́n kọ́lọ́n kó wájọ kó má fà á náà lẹ̀ kó jẹ́ káwùjọ ìkó padà dé ká máa sọ̀tàn dáadáa lórí ẹ̀ kó dúró tì wá kó jẹ́ káwọn ọmọ náà lè dúró nítorí pé nísìnyí tẹ́ ẹ̀ bá dúró tẹ́ èèyàn bá fẹ́ ṣe dáadáa ní Nàìjíríà yìí tí yóò bá sùn àfi kó sá lọ ìjọba dẹ̀ sá lọ nísìnyí kọ́lọ́n kó ṣàánú fún wa kó jẹ́ kọ́kàn wa balẹ̀ síbi táwa kọ́lọ́n kó ṣàánú ìjọkan báyìí sọ yìí ó gbà ní ìbàdàn àdúrà láàyò ó ṣàánú ìjọkan wa sàlámù àti wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh so ọ̀rọ̀ lẹ́ti gbẹ́lẹ̀ nù àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa yìí ẹ̀rọ torí pé àsìkò bá wa ṣọ̀rọ̀ ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn léṣe YS Farm tábàpadà adékètò wa tẹ̀síwájú. ìgbà tuntun bá balẹ̀ agbọ́n ló ló ń ṣe kọ̀ọ̀kan tó kọ̀ọ̀kan balẹ̀ agbọ́n dòlò ó ti balẹ̀ gbẹgbẹ ó YS Farms ti ṣàgbékalẹ̀ ìrọ̀rùn gbẹgbẹmọkẹ fún gbogbo olùgbé Ìjẹ̀bú Òde àtàgbègbè rẹ̀ pátápátá nítorí onírúurú ẹran àgùntàn ẹ bá fẹ́ pátápátá ló wà ní iléeṣẹ́ YS Farms ẹran màálù lóríṣiríṣi náà wà bẹ́ẹ̀ ayẹyẹ káyẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe ìṣílẹ̀nu ìkẹ́kọ̀ọ́gboyè kíkọ́ṣe yọrí tàbí ayẹyẹ ìgbéyàwó bó ṣe ìtura rẹ̀ tàbí fún iléyá iléeṣẹ́ YS Farms lẹ́tí oríṣiríṣi ẹran àgùntàn ẹ bá fẹ́ àti ẹran màálù ní owó tí ò gani lára èyí tẹ́ bá fẹ́ ẹran àgbò àti ẹran màálù lábábọ́dé ẹ máa bọ̀ ní YS Farms àwọn ẹran àgbò wa àti ẹran màálù wa
kì í ṣe àwọn ẹran tó ti gbé pọ́lí àbáwọn ẹran tó ti lárùn lára àní ṣákàlà ara wọn dá apọ́sì sẹ̀yìn kò ó sún campus ọ̀gbá ní ìlú ìjẹ̀bú la fi kalẹ̀ sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 09026211702 ẹ tún lè kàn sí wa lórí WhatsApp náà 09026211702 èyí tẹ́ lọ́fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí YSFam lórí ímeèlì yusuf.adewale752@yahoo.com ní ímeèlì wa ní iléeṣẹ́ YSFam sẹ́wọ̀n àgbò àti ẹran màálù ibẹ̀ ní ilé wọn wà YSFam ìfọ̀kànbalẹ̀ ilé jẹ́ wá lọ́wọ́. ẹ káwọ́ láti iléeṣẹ́ YS. sáré sọ fún wa nípa iléeṣẹ́ Olúwaṣeun fún misters torí pé bí ọdún ṣe ń súnmọ́ wa táwọn náà ń súnmọ́ ọdún kọ́dọ̀ ń dákunjọ kó má kọ̀ fẹ́ ní kankan wa kó jẹ́ ká ṣọdún ayọ̀ àti ọdún ìdùnnú ṣùgbọ́n bá a ṣe ń palẹ̀mọ́ fún ọdún ṣíṣe náà nǹkan tí a fẹ́ fi ṣọdún náà ni mò ń sọ fún wa yìí àkọ́kọ́ ni pé ká lọ sí iléeṣẹ́ Olúwaṣeun fún misters fún gbogbo ohun tí a fẹ́ rà fáwọn ọmọ ọ̀pọ̀ nínú wa fẹ́ ra aṣọ tuntun láti rán ó wà ní iléeṣẹ́ Olúwaṣeun fún misters ọ̀pọ̀ fẹ́ ra aṣọ tí wọ́n ti rán sílẹ̀ pé àwọn tí wọ́n kó wá látòkè òkun ní aṣọ ní ṣòkòtò ní báàgì ní oríṣiríṣi nǹkan kódà àwọn ohun ìṣeré gbogbo ẹ̀ pátá ló wà ní iléeṣẹ́ Olúwaṣeun fún misters tó wà ní ìlú Fìdípọ̀tẹ́ ní ìlú Ìjẹ̀bú-Òde àdójúkọ iléeṣẹ́ NEPA office ẹ lọ síbẹ̀ láti lọ mú tó rọ̀ yín lọ́rùn torí pé owó pọ́kú ni ojúlówó sì ni ó rọrùn fún wa àwa tá a jẹ́ télọ̀ tá a fẹ́ fi nǹkan kóṣẹ́ sínú aṣọ lóríṣiríṣi materials tá a lè fi design aṣọ gbogbo ẹ̀ ló wà ní iléeṣẹ́ Olúwaṣeun fún misters ní Fìdípọ̀tẹ́ nílùú Ìjẹ̀bú-Òde tàbí ká pọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-644-27939 iléeṣẹ́ Olúwaṣeun fún misters nìyẹn. bákan náà ní iléeṣẹ́ the Bash frozen foods bí a ṣe ń palẹ̀ mọ́ fọ́dún jíjẹ mímu ọjọ́ ọdún yẹn láwa tá a ti tẹ̀lé òfin Ọlọ́run tá a ti tẹ̀lé má ṣe Ọlọ́run tá a ti tẹ̀lé ṣe Ọlọ́run pé kẹ́kọ̀ọ́ra dúró ọdún bá wá dé ó yẹ káwọn ọmọ tiẹ̀ dunnú kán mọ̀ pé ọjọ́ ọdún yẹn tó yàtọ̀ sí sàárì jíjẹ nínú sàárì ọ̀tọ̀ ni ọdún fúnra rẹ̀ ọ̀tọ̀ ni ká rí pé kán ọmọ gan rí pé ẹja wà ń bẹ̀ tọ́kì wà ń bẹ̀ chicken wà ń bẹ̀ kínú wọn dùn kán ó kàn wá balẹ̀ pé yes níwọ̀n bá ń ta ní lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ wa àgbàdùn nítorí pé a ti tẹ̀lé tọ́lọ́hún ẹ lọ sí iléeṣẹ́ Bash frozen foods tó wà nílùú Ìjẹ̀bú-Òde number 1 Alhaji Lateef Jogbo street off Awokoya tàbí tó wà nílùú Jagun ní iléèwé Taiṣọ́lá University of Education gangan nítorí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí ni aláṣẹ àti olùdarí ṣe dìbà ìṣàn wọn pé àfi ká ràn wọ́n lọ́wọ́ kọ́ mọ̀ máa torí eléyìí wá sílùú Ìjẹ̀bú-Òde nítorí wọ́n wọ mọ́tò wọ́n tún lo táìmù wọn pé the risk of life lórí ọ̀nà express wọ́n wá lọ ṣèyẹn sílùú Ìjagun fún wọn pé kó lè bá ọ̀rọ̀ yín lọ́rùn ni o the Bash petrol station wà ń bẹ̀ the Bash frozen foods wà ń bẹ̀ the Bash mart wà ń bẹ̀ ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ pẹ̀lú àánú Ọlọ́run ẹ̀ ní kábàámọ̀ náà ẹ jẹ́ kí n padà bọ̀ sórí àlejò wa àwùjọ ti bàjẹ́ generally à ń sọ torílẹ̀-èdè Nàìjíríà tábà nígbà tí ààrẹ tó wà nílùú Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ ń sìn Donald Trump nígbà tó ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè kan ni wọ́n ń sọ pé rárá o àfẹ́ nítorí pé ó jẹ́ ẹ̀dá tó le ó jẹ́ ẹ̀dá tó bá sọ náà ló máa ṣe ṣùgbọ́n nínú tó wá dùn mọ́ mi nínú jù nígbà tí Donald Trump máa dé lórí níta ń sọ yìí ni o ó ní òun gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní mo dá èèyàn méjì mọ̀ l'Amẹ́ríkà tó ń gbé àti aráàlú àti ẹni tó ń gbé mo dá èèyàn méjì mọ̀ mo mọ ọkùnrin lọ́kùnrin mo mọ obìnrin lóbìnrin mi ìfẹ́ mọ́lì míì tó tún lè jọ bí tí n bá rí ẹ lọ́kùnrin tó jọ bí obìnrin kò dáràn tí n bá rí ẹ lóbìnrin tó jọ bí ọkùnrin ò ti gbé àríwó wa sọ ó ní tóun fẹ́ ṣe nìyẹn òun ti sọ tẹ́lẹ̀ nígbà tóun ṣe kínní bẹ́ẹ̀ ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà o bẹ́ẹ̀ ló wà ní gbogbo Áfíríkà o bẹ́ẹ̀ ló wà láwọn ìlú tó ti dàgbàsókè bẹ́ẹ̀ nítorí pé àwọn ìlú yẹn gan ló ti wá tàwa fún kọ́ ṣe wọn nítorí tó máa ń yàyàn lẹ́nu dùn pé ìbàjẹ́ tó wà láwọn ìlú tó ti dàgbàsókè làwa ìlú tá a ṣẹ̀ṣẹ̀ ń dàgbà tàbí tá a ti dàgbà la máa ń wò a kì í wo àǹfààní àti ìlọsíwájú tó wà nílùú tí wọ́n káwà mú wá sí bíbá náà ibi tí mo wá ń bọ̀ ni kí ni nǹkan tá a lè fi discourage ọ̀rọ̀ ẹ̀ tí ààrẹ Amẹ́ríkà bá lè sọ yẹn táàrẹ tiwa ò bá lè sọ tàbí àwọn ààrẹ wa ní Áfíríkà àwa gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ẹ jẹ́ kí n mọ ẹ̀sìn mẹ́ta ló wà ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kírísítẹ́nì àti àwọn tìbí yẹn táwọn yẹn náà tí gbogbo àwọn olórí ẹlẹ́sìn yìí bá lè tẹnumọ́ tó bí kò sí ẹ̀sìn kankan tó fara mọ́. bẹ́ẹ̀ ni olóòtú. ó yá kí la lè ṣe tá a fi lè mẹ́nu bàrú nǹkan bẹ́ẹ̀
ọkùnrin lo earring kódà ẹnìkan ti kí mi tí wọ́n sọ pé mo rọ pé ẹ pẹ̀lẹ́ mà wọ́n ní pọ́kùnrin mà ni mo ní rárá àwọn ọlọ́kùnrin lòun náà sẹ́ẹ̀ ó dẹ̀ yọ ilé kúrò mẹ́mọ́ ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní that is life so kí báwo la ṣe lè ṣe láti restore the lost glory wa the lost morality wa ìjọmọlúwàbí àṣà wa láfíríkà ní tẹ́lẹ̀ báwo la ṣe lè dá padà. adúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba ọlọ́run bá sọ àtàlà kó ṣàmì ẹnì kọ̀ọ̀kan wa. Allahumma àmín. àwa tí ó jẹ́ pé adarí ìjọ mọ́ṣáláṣí àwọn tí ilé ẹ̀sìn tó ń pera wọn ní ṣọ́ọ̀ṣì àtàwọn tó jẹ́ pé wọ́n ń darí àwọn ẹlẹ́sìn ti àbáláyé tí wọ́n sọ tìbílẹ̀ yìí àwa gangan ní iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ o nítorí pé a rí pé inú ilé báyìí lóòótọ́ inú ilé ìkíní ìkejì ìkẹta òun ló ń jáwùjọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n lẹ́yìn inú ilé náà bẹ́ẹ̀ náà la tún ní àwọn ilé ìjọsìn wọ̀nyí. bẹ́ẹ̀ni. ẹ̀rí àwa náà la máa tún wá gbéṣẹ́ yẹn dání. bákan náà ìlú náà wọ́n ní àwọn tí wọ́n ń pè lágbófinró táwọn gbogbo àwọn eléyìí tá a bá jọ kóra pọ̀ tó ṣe pé àwa múṣẹ́ yẹn lókùnkúndùn nígbà kan nílùú Èkó tí èèyàn bá múra dáadáa nígbà ayé Fáṣọlá tó bá múra dáadáa wọ́n máa mú ẹ. bẹ́ẹ̀ni nígbà náà. wọ́n máa mú ẹ tó jẹ́ pé àwọn èèyàn gan ń wora wọn kán tó bọ́ta pé ṣé o lè kọ́ sáwùjọ báyìí tí àwọn ilé ìbá ṣẹlẹ̀ pápá jùlọ táwọn ìjọba wa yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé Donald Trump ó sọ bẹ́ẹ̀ olóòótọ́ dẹ̀ ni èmi náà pẹ̀lú àgbọ̀ gbogbo nǹkan tó sọ náà ní gbogbo àwọn nǹkan tó ti sọ pé òun tẹ̀lé fẹ́ gé òun fẹ́ kọ́kùnrin àfẹ́ ọkùnrin àtobìnrin ọkùnrin àtọkùnrin kọ́ máa ṣe ìyàwó òun ò fẹ́ gbogbo lè tẹ́gbọ́n kọ́ máa ṣe ìyàwó gbogbo lè ló sọ ẹ̀rí tí àwọn agbófinró bá dúró tó ṣe wípé Ọlọ́run kó ṣàánú fún wa mo ń ṣe ìyàwó sí gbogbo ara dànù ibi tó Ọlọ́run bá pè ní àṣírí gbogbo ẹ̀ ló tú síta irú ìyàwó báyìí wọn gbúdọ̀ gbà láwùjọ wọn gbúdọ̀ gbà káwọn olórí ìjọ aṣọ tẹ fẹ́ wọ̀ ẹ́ mu wá nítorí a ti mọ̀ pé Ọlọ́run kó ṣàánú ìfẹ́ inú wa yìí ó ti burú jù ó burú jù kán mu wá ẹ jẹ́ ká wá aṣọ tẹ fẹ́ fi ṣe ìyàwó ọkùnrin nǹkan tó tẹ̀yẹ para wọn o kò jẹ́ nǹkan tó wà attractive àwọn máa múra dáadáa. ọkùnrin ló máa múra dáadáa. àwa obìnrin tó ṣe pé gbogbo ara wa yòókù ní tánà bí sọ tó ń sọ pé àgùdó tó ń sọ pé torí náà sọ pé ká máa kírun wá nílé òun ló dáa jù. kábíyèsí Ọlọ́run. àwọn obìnrin yẹn la máa ṣí gbogbo ara lẹ̀ á nípa àwọn kan wá láwọn ọ̀rẹ́ ìyàwó gbogbo náà wá ṣí gbogbo ara lẹ̀ jọ̀nà ọ̀dà ìgbà tó yẹ pé ṣe la wà ní ilé tá a bá ti wá ṣe irú ìyàwó irú yẹn a máa wùyàn láwùjọ bíi pé onítọ̀hún kò bá àwùjọ mu bàbá tí yín o àbúyá yín o. wọ́n lókà wọn rínu wọn sí láwùjọ wọn mọ nǹkan tó ń lọ wọn mọ nǹkan tó ń trend. bàbá mọ́mọ́ lọ bí ìyàwó ó wọ aṣọ tòkè tilẹ̀ ìyàwó aṣọ tòkè tilẹ̀ ṣùgbọ́n ọmọ tó wá mú dání ó wá dàbí búrẹ́dì oníláìlọ́nù. wọ́n wá sí gbogbo alẹ́ wọn sọ pé kán lè bá mọ̀ Ọlọ́run kó ṣàánú fún wa o ẹ ṣàánú àwọn ọkùnrin ẹ jẹ́ ká ṣàánú àwọn ọkùnrin mi kò lérè kan náà obìnrin rẹ̀ á ti máa gbọ̀n. bẹ́ẹ̀ni. àbúrò ẹnìkan ní ọmọ ọ̀nàrẹ́bù kan wọ́n ṣáàjì ẹ̀ sí court wọ́n ṣáàjì ọkùnrin kan sí court wọ́n ní pé ó rèpù ọmọ ọ̀nàrẹ́bù. nígbà tán wá ṣáàjọ ẹnìyẹn Ọlọ́run kẹ lóòótọ́ ó sì wù àbàjẹ́ yẹn ó wá ní ẹni kó máṣọ tó wọ̀ wá lọ́jọ́ yẹn ẹni kó lọ máṣọ tó wọ̀ wá tó gbé òun kọlù ọmọbìnrin yẹn ló kọ́kọ́ tírẹ́tìnì ẹ̀ ló kọ́kọ́ dà láàmú kọ́lọ́n kó ṣàánú fún wa so ẹ jẹ́ ká àwa tá a jẹ́ adarí gbogbo bí ẹ rí mo ní ọ̀gá kan torí ìlú Èkó lèmi ti ṣiṣẹ́ lódò mọ́láńgbà yẹn tíṣà bá wọ aṣọ burúkú wá síléèwé á pè lábẹ́ àmọ̀ ìjọra náà máa ń pè nítorí pé á ní wọ aṣọ tí ìwọ náà wọ̀ ọ́ báwo ló yẹ bẹ́ẹ̀ káwọn ọmọ yìí kẹ́kọ̀ọ́ ìwọ náà wọ́n máa wo bí nǹkan tó ń sọ wọn ò ní gbọ́ ó yá padà sílé lọ túnra mú tó o bá túnra mú má wá síbi iṣẹ́ ilé nì kò kọ̀ láti mú owó inú àpò ẹ̀ wípé ṣé bóyá sọ pé wọ́n sọ pé mi lówó mọ́tò gbà 1500 rèé 2000 rèé lọlé lọ túnra mú ìwọ náà wo rẹ̀ báyìí. tó bá di lọ́jọ́ kejì irú ẹni yẹn ò ní mú abẹ́ mọ́ ó tiẹ̀ ti disgrace ẹ̀ ó ti disgrace ẹ̀. ṣùgbọ́n tí gbogbo olórí bá lè rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwùjọ yìí á yàtọ̀. nítorí pé òfin ìlú ò gbà wá láàyè láti sọ pé tí ò bá múra dáadáa kó o bá wí kó o nà òfin òlú ṣùgbọ́n tó lórí bá lè sọ pé ní ìkápá tèmi yìí tí mo ń ṣalákòóso ẹ̀ yìí o èmi ò gba eléyìí bẹ́ẹ̀ náà ọmọ ní TP adé ṣẹ́yìn fẹ́ wá ṣe TP ń bí báyìí láyé mi ti ẹ̀fẹ́ yín
mi tiẹ̀ fẹ́ yín náà wá gbé ẹjọ́ máa wá ń bí ìmúra ẹ̀ bóyá ṣe ọkùnrin mi bó ṣe tíṣà níwọ̀ yìí wọ́n ní pé àwa ni atọ́nisọ́nà ayé àwòkọ́ṣe ayé tíṣà mà ní tó ṣe pé àwọn èèyàn ń wò. pẹ́pọ̀ olùwà kọ́kọ́ gbé ìbàjẹ́ dání pé. kí ló wá fẹ́ káwọn ọmọ yìí àwa ní pé kí ọmọ irú ọkọ ó lè kọ́kọ́ bá òun kó sọ pé òun lé wọn dànù táwọn ọmọ yẹn bá tẹ́ ọmọ tó kó wọ́n wà rí bóòtù wọ́n wá bẹ̀bẹ̀ wá sọ pé kán lọ ara mú wá sọ pé aṣọ báyìí ni mo fẹ́ tí mo dá wá tó iṣẹ́ gbogbo olùdarí káàkiri ni àwa tá à ń darí jọ àwa tó yẹ pé bóyá àwọn kọ́ṣẹ́ lọ́dẹ̀ ẹ̀wọ̀ àwọn ibi kọ́ṣẹ́ mi ẹ̀mọ́ bá àwọn ọmọ ṣe máa wọn kọ́ná kọ́yà dírẹ́sà wọ́n wọ skẹ́ẹ̀tì péńpé tó ṣe pé tí nǹkan bá jábọ́ gan wọn ò ní lè mú tí báyìí ni mo fẹ́ kó ṣe máa múra wá síbi iṣẹ́ mi àṣẹ ni ìwọ la darí tó bá lóun ò ní ṣe bẹ́ẹ̀ kò fẹ́ dúró sọ́dọ̀ ẹ̀ kò fẹ́ dúró kò fẹ́ jàǹfààní nǹkan yẹn nìyẹn látara bẹ́ẹ̀ tá a bá lè ṣe àwọn adarí àwa adarí ìjọ àwa adarí iléeṣẹ́ àwa tí ó ṣe pé àwa lára àwa alákòóso àwa jẹ́ni àwọn agbófinró tí gbogbo wa bá lè ṣe ẹ̀rí àwùjọ máa da gbogbo àwọn tó ń wọṣọ ọkùnrin ẹ mú wọn ẹ jẹ́ kí a ní àwọn nǹkan tó ṣe pé tó bá ṣe báyìí o nǹkan báyìí ní gbèdéke ẹ̀ ká ní gbèdéke mọ́ ẹni tó obìnrin tó wọṣọ ọkùnrin ẹ mú òun náà obìnrin tó ṣe bí ọkùnrin ẹ mú wọn àwọn tó mú nǹkan olóró Ọlọ́run ṣàánú fún wa o ọmọ kan ń kọ́ mẹkáníìkì lẹ́ńbẹ̀ ẹ̀yìn ọ̀dọ̀ wa bí mo yé ń bọ̀ láti tí wọ́n bá ń domile lórí wọ́n ń domile lórí kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ló mu kòló wọ́n ló mu kòló wọ́n á ní pé ó fẹ́ máa lọ wọ́n á dì í mú ó ṣe bí wèrè ó mu kúkúrí lọ́mọ 19 ìjọba ti fẹ́ rí ọmọ 17 ní lọ́mọ yìí máa wà wọ́n ní ìyá ẹ̀ ti kú bàbá ẹ̀ ti pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló ń gbé wọ́n ṣàmúso pé kó tẹ̀ má lọ fọ́rí ẹ̀ torí kíní àwọn náà máa ṣe wọ́n bí kò máa fọ́rí mú gidi bí kò máa jọra wọn mọ́lẹ̀ kò máa wẹ̀ẹ́nu gọ́tà Ọlọ́run má ṣe àwọn ọmọ tiwa bẹ́ẹ̀ àwọn ọmọ tó dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ kọ́ náà bá wa tún wọn ṣe. tó látara ìdí èyí ọmọ náà wọ́n ṣàṣe tó ṣe pé lọ́jọ́ náà Ọlọ́run bá a balẹ̀ tó ṣe pé wọ́n bá a mú lọ. tó gbogbo orí eléyìí táwọn olùkọ́ṣẹ́ tó yí pé ẹnì tó ń kọ́ṣẹ́ ń sọ pé kọ́ máa ń bá wí òun fún suspension but àwọn òbí ẹ̀ wọ́n nítorí ìtìjú wọ́n mú kó ládùúgbò tó bá jẹ́ òbí dáadáa ibẹ̀ ló yẹ kó fi sí. bẹ́ẹ̀ni ibẹ̀ ló yẹ kó fi sí torí pé ó máa mọ̀ pé nǹkan tóun ń ṣe nǹkan tí ò dáa ni kọ́lọ́n kó ṣàánú ẹ̀ nìkan. ó darẹ́. ẹ kí n lọ sókè lọ́hún lè ṣe Dibash Oil and Gas tábà padà dé kété wa tó máa tẹ̀síwájú máa ṣe ojú òpó sílẹ̀ láti pè wọlé ẹ̀bùn wa ń bíbá ẹ̀sìn tí mo ti kó wá tá a fẹ́ jẹ nínú ilé ẹ lọ sí lè ṣe Dibash Oil and Gas. What's more, from the same stable of FA Global Services comes the Bash Oil. The Bash Oil and Gas with their ultra-modern mega station located at 85 Olukoko Street, Balogun Kuku Road, Ijebu-Ode. Ẹ káàbọ̀ láti lè ṣe Dibash Oil and Gas. Ẹ jẹ́ kí n ṣe ojú òpó sílẹ̀ fún wa láti pè wọlé. Àwọn ọmọ bàbá wa Alhaji Bello Alaba Ọ̀kẹ́ Òkúnláyà tí bàbá tó fayélẹ̀ ní bíi 50 kìí tẹ̀ yíké bíi wọ́n fayélẹ̀ ní 50 ọdún sẹ́yìn 50 years precisely January 1975 ni bàbá fayé sílẹ̀ ṣùgbọ́n àwọn bàbá wa kó ráìsì wa wọ́n ní pé ká pín fún wa lórí ètò yìí ní ìrántí bàbá wa late Alhaji Bello Alaba Ọ̀kẹ́ Òkúnláyà kọ́lọ̀ ń dákun bá àfọ̀rúnkẹ́ bàbá bàbá sápẹ́lẹ̀ ni àwọn bàbá tí wọ́n bí wa lé lọ́wọ́ níjọ́ náà lọ́hùn nìyẹn kọ́lọ̀ ń dákun jọ kó bá àfọ̀rúnkẹ́ bàbá kó ṣekú ní ìsinmi fún wọn. salamu aleykum. salamu aleykum. salamu aleykum. aleykum salam jabatu Rashida Abubakar. Rashida Abubakar. bẹ́ẹ̀ni sà. náà ó yá ẹ káàbọ̀ sórí ètò wa. bá òun sọ ọlọ́run àtúbọ̀ tó pé òun ni ọgbọ́n àti ìmọ̀ tẹ́tẹ́ bó ti wá tó sọrí pàápàá jùlọ àwọn òbí ó wà lọ́wọ́ àwọn ìjà wa tá a jẹ́ ìjà tó ń gbé nínú ilé kan ìmájè kí ọmọ tó fèlè SS1 ó ní kó tó pàṣíkà tó lóun òde tó pàṣíkà tó fi sílé iṣẹ́ iléeṣẹ́ tó fi kò lọ iléeṣẹ́ tàtó yá ṣe ló bẹ̀rẹ̀ sí ní ṣe yahoo bàtà ẹ̀gbọ́n lọ́ra fòdò fún òpépò náà lọ́ máa ṣe yahoo pé ìbẹ̀rẹ̀ sí ní ṣe yahoo tó gbé ṣòkòtò sílẹ̀ bẹ̀rẹ̀ ìdíje ọmọ yẹn lè lọ ọ̀sẹ̀ kan ìlẹ̀ tó bá máa dé bẹ́ẹ̀ ìyá ló máa fẹ́ bẹ̀rẹ̀ pé lágbájá tó dẹ̀ ní mú nǹkan kan sílẹ̀ fún wa ọmọ tí ò ní ṣe lọ́wọ́ sílẹ̀ ẹ̀sẹ̀tì kó ṣe ìyẹn nǹkan kéèké ti sà
mo gbọ́ pé ní bóyá tí wọ́n ṣe gbà ní kòkó pé gómìnà kan ní ilẹ̀ Ìgbò ó máa kó àwọn tí wọ́n ń ṣe àwọn ọkùnrin tó ń ṣe bí obìnrin tó ń ṣe bí ọkùnrin. nínú gómìnà yẹn tó bá lè mú kinní yẹn lókùnkúndùn tí wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀ tó dẹ̀ ń ṣe kinní yẹn lóòótọ́. àwùjọ ayípadà. kinní yẹn ń pilẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ̀wọ̀n ń ṣe nípa tí àwọn bàbá wa èyí táwọn olóṣèré tó ń ṣe inú ẹ̀ ló pọ̀ jù àwọn onítíátà ẹ máa sọ pé ẹ ṣe tíátà nígbà yí àwọn bàbá wa àwọn tá a rí tí wọ́n ń ṣe irun yẹn sí àwọn olórí àwọn ẹlẹ́sìn ti bí. bẹ́ẹ̀ni àwọn níbílẹ̀ àwọn oníṣègùn. kò sáwọn tó ń ṣe kò sáwọn tó ń fi yẹ́rìn fìdí sí kò sáwọn tó ń ṣe èyí táwọn onítíátà ń ṣe nínú ọ̀rọ̀ ìlú yìí òun ló pọ̀ jù tọ́jà tó fáwọn ọkọ wa lọ́gbọ́n. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. jazakumullah alhaji Rashida Abubakar jẹ́ kí ẹ̀yin nígbà tá a tẹ̀ ti gbélé wálé nísìn so ráìsì láti ọ̀dọ̀ àwọn ọmọ bàbá wa Alhaji Bello Alaba Ọ̀kẹ́ Òkúnláyà máa fún yín nìyẹn máa fún yín ní tòmátò tẹ̀ tún máa fi ṣe ráìsì pàápàá tó pé ọdún tẹ̀ tí ń bọ̀ sí látọ̀dọ̀ màmá wa Alájà Muyibat Adéọlá Adams wọ́n ní ká fún yín nìyẹn náà ẹ jẹ́ ká tún máa wíyá lómi máa wọlé nígbà gẹ́gẹ́ bí tí à ń sọ lọ yìí lóòótọ́ tí gọ́vnà bá lè sọ ní state tiẹ̀ gọ́vnà láṣẹ ní state ti tiẹ̀ lọ́dọ̀ ti tèmi bí yìí o èmi ò fẹ́ gba ẹnikẹ́ni láàyè pé kó ṣe báyìí o gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣùgbọ́n tí gómìnà ò bá sọ bẹ́ẹ̀ nítorí pé àsìkò òṣèlú tá a wà yìí àsìkò òṣèlú ló jẹ́ ẹlẹgẹ́ jù pàápàá ní ilẹ̀ adúláwọ̀ láfíríkà tá a wà yìí gbogbo nǹkan ló léṣèlú fi máa ń cascos wọn lè gbé àtẹ́bá ní láti gé àwọn èèyàn pé kí ló kàn kí ló fi lọ́wọ́ fi wọ́n leave them alone so àsìkò olóṣèlú nìyẹn so kọ́lọ̀ ń dákunjọ kó ṣàánú wa àtúnṣe látọ̀dọ̀ àwọn olórí ẹlẹ́sìn àwọn olórí mùsùlùmí olórí kìrìsìtẹ́nì olórí àwọn tí ẹ̀sìn ẹ̀kẹta àti bẹ́ẹ̀ kan náà àwọn olórí iléeṣẹ́ tó bá jọ ọmọlúwàbí tóun nù tiẹ̀ náà ò bá dùn tó pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá níléeṣẹ́ nínú ẹ̀ ń dùn sí pé kó rí obìnrin gan tóun náà wò pé yes in fact you look gorgeous today you look ìyàwó níyàwó ọmọ ọlọ́mọ ṣùgbọ́n tó wá pé ìṣẹ̀lẹ̀ tí ò nífẹ̀ẹ́ sí pé no níjọ́ tó bá ti múra báyìí don't come to my office mi ní kó má ṣiṣẹ́ but don't come to my own office ó ti máa wọ pé ọ̀gá yẹn o kò fẹ́ bàjẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa inú ìbàjẹ́ yẹn gan inú ẹ̀ wá ń dùn sí pé yes àwọn ọmọ yẹn gan in fact mo like ìmúra ilé ni yo in fact you look so sweet now eléyìí nǹkan tí àjọ ń gbé yẹ̀wò lórí ètò lẹ́nìí nítorí bẹ́ẹ̀ gbogbo ẹni tí gbogbo àwa tá a wà nù ilé náà kì í ṣe mùsùlùmí kan là ń bá sọ̀rọ̀ gbogbo wa pátá lórílẹ̀‐èdè Nàìjíríà là ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ni àtúnṣe yìí ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa nínú ilé ìjọsìn wa nínú àdúgbò tá à ń gbé níbi iṣẹ́ tá a ti ń ṣiṣẹ́ pàápàá jùlọ àwa tá a wá jẹ́ òbí láti dá ìwà ọmọlúwàbí padà sáwùjọ nítorí pé ọmọ tá a bá tọ́ lẹ́nìí títọ́ tá a tọ́mọ yẹn ẹ̀san tó ń bọ̀ àsan wa lọ́jọ́ ọ̀la bẹ́ẹ̀ni ìyẹn ni káàró salamu aleykum salamu aleykum ya ojú òpó yẹn ò tọ́ bóyá kẹlómi tún pè wá wọlé àwọn ẹ̀bùn tí a kó wa bó ti yẹ pé iléeṣẹ́ Mosotech àwọn náà ti fún mi lẹ́bùn ṣùgbọ́n mi tí ìráyè lọ gbàǹbì tó wà ṣùgbọ́n wọ́n ti fún wa lẹ́bùn àwọn ní pákéjì làwọn ní fún wa salamu aleykum salamu aleykum network ni o tó ẹ kì í sọ fún wa nípa iléeṣẹ́ Mosotech phone and accessories tó wà nílùú Ìjẹ̀bú Òde bákan náà wọ́n wà ní ibi tí a ti ń kírun ọdún tá a máa ń pè ní ìdí yẹn ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ibi tá a ti ń kírun ọdún ní iléeṣẹ́ Mosotech ìjókòó sínsìn àdójúkọ ẹ̀ náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n sí wọ́n ti padà bọ̀ sí ẹ̀gbẹ́ Eid ibi tá a ti ń kírun ọdún ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ tẹ́ bá fẹ́ ra fóònù gidi tẹ́ bá fẹ́ tún fóònù ṣe tẹ́ bá fẹ́ ṣe pàṣípààrọ̀ swapping fóònù àbí ẹ fẹ́ ra gbogbo àwọn èròjà ara fóònù láti ṣe fóònù yín lọ́nà tó tún jẹ́ ti ìgbàlódé tàbí kẹ́ ẹ ra nẹ́ẹ̀mí sìn kẹ́ ẹ máa sanwó díẹ̀díẹ̀ tá a pè ní buy now and pay later gbogbo ilé ìlú wa lè ṣe Mosotech phone and accessory nílùú Ìjẹ̀bú Òde ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ tàbí ká pọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ bá ń sọ̀rọ̀ wọn 080 70 48 44 tàbí 070 3672 5372 iléeṣẹ́ Mosotech ọ̀gá ni wọ́n nínú àwọn tí wọ́n ń ta fóònù nílùú Ìjẹ̀bú Òde àti agbègbè ẹ̀. salamu aleykum. wa aleykum salaam tula tani láti bo.
orúkọ yín láti bo náà ọ̀rẹ́ sáàjì mọ̀ṣúra. ọ̀rẹ́ Sàjò Monsurat. ọ̀rẹ́ sáàjì mọ̀ṣúra láti Ìjẹ̀bú Òde. ok oya mo ń gbọ́. mo kàn ní kí n kí mi sàn Ramadan Kareem. ẹ kàn ní kí a kí mi Ramadan Kareem. ó dáná Allahu Akram ṣé kẹ́ máa lọ bẹ́ẹ̀. ṣé kí n kémi náà dáhùn kẹ́dẹ̀ máa lọ bẹ́ẹ̀. Monsura náà kí ni Ramadan dá lé ní mélòó. 29. Hello 24. Allah Akbar. ó gbàwẹ̀ o. ó gbàwẹ̀ náà ó ti gbà tiẹ̀ lé ní. ó gbàwẹ̀. ó gbà tiẹ̀ ó lé ní. no ṣèbí mọ́mí náà ṣe ń sọ fún àbí dádì ló ń sọ fún ẹ. Ramadan ti di 24 lé ní. ìwọ tí ó ti gbà tiẹ̀ lé. ó dà bẹ́ẹ̀ bóyá ó gba méjì lọ́jọ́ kan báyìí. no ó gba méjì lọ́jọ́ kan. so ó jẹ́ kó lé 24. now nínú mẹ́wàá ti gbẹ̀yìn táwa nínú Ramadan yìí are you with me. Monsurat o sí mbẹ o. hello. ní ìbọn kọjá ló fà. o fọkàn síbí báyìí ẹlòmíì fẹ́ wọlé màá já ẹ kúrò lórí òpó o lọ́jọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan kí ni nǹkan tọ́lọ́ ní pé kí ni tó yẹ ká gbájúmọ́ ká máa ṣe. òye láti lè kọ́jú. báwo la ṣe ń ṣe. mo mọ̀ pé wọ́n sọ fún ni Monsurat ọ̀rẹ́ Sàjò ṣe pé kò sí ọkùnrin lọ́dọ̀ mi bí torí pé wọ́n ń sọ pé nǹkan báyìí tán bá ti bèrè nǹkan báyìí kò sọ eléyìí tán bèrè wọ́n bá sọ díẹ̀díẹ̀ báyìí jẹ́ kí n wo nǹkan tí mo lè fún ẹ náà màá fún ẹ ní pákéjì kan láti iléeṣẹ́ Mosotech phone and accessories ìyẹn náà ti tó torí pé o gba ìbéèrè mi dáadáa rárá nígbà tá a bá tún retí pé ẹlòmíì jẹ́ kí n sọ fún wa nípa iléeṣẹ́ YS Farms tí a ti polówó lẹ́ẹ̀kan yẹn torí pé bí ọdún ṣe ń súnmọ́ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ tó pé a fẹ́ ra bóyá màálù ni àwọn bíi mélòó la lè kóra ọjọ́ kára màálù tàbí ẹran náà la fẹ́ rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà tó pé iléyà tó ń bọ̀ náà ni tẹ ìfẹ́ rà sílẹ̀ tàbí tẹ fẹ́ lọ sanwó sílẹ̀ tàbí tẹ fẹ́ lọ wò ní tó tẹ̀yìn lọ́rùn pé eléyìí ni o tó bá dìgbà báyìí máa mú wa gbogbo eléyìí ló wà nílé iṣẹ́ YS Farms tó wà nílùú Ìkàngbá níjẹ̀bú Òde ní àdójúkọ Oṣù campus ní Sàíkò yẹn ibẹ̀ gan ní ilé iṣẹ́ YS Farms wà ìrọ̀rùn wa náà wà fún o láti dúpẹ́ ká wo ohun tó tẹ́ wa lọ́rùn ohun tó pojú owó gbogbo màálù tí wọ́n ń ta ń bẹ̀ tàbí ẹran tó ń ta ń bẹ̀ gbogbo ẹ̀ ló lálàáfíà tó pé ìmọ̀ ìjìnlẹ̀ àti gbogbo ètò àkóso ìlera ni wọ́n mójútó iléeṣẹ́ YS Farm ẹ lọ sílẹ̀ láti lọ bá wọn dòpọ̀ pẹ̀lú àánú Ọlọ́run ẹ̀ ní kábàámọ̀ bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ Aquabash water ṣàwọn pé ọ̀rọ̀ omi la gbé sọ lánàá ọ̀rọ̀ omi la sọ Aquabash water ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà lórí ètò yìí nítorí pé ní gbogbo Ìjẹ̀bú Òde àti agbègbè ẹ̀ pátápátá tẹ bá dé ìlú Abẹ́òkúta tẹ bá dé Ìbàdàn tẹ bá dé Èkó tẹ bá dé Ọ̀rẹ́ àti Oǹdó iléeṣẹ́ Aquabash water ti lọ káàkiri gbogbo bẹ́ẹ̀ nítorí pé ó fi wọn lọ́kàn balẹ̀ ẹ̀rọ tí wọ́n fi ń pọn mi àwọn òṣìṣẹ́ tí wọ́n ń pọn mi àyíká tí wọ́n ń pọn mi iléeṣẹ́ Aquabash water kódà tẹ bá débẹ̀ tẹ tó ń gbé ò bá gbẹ̀yìn gan omi àdè máa ń wọ láti mu nítorí pé ìmọ́tótó tó péye ni wọ́n tẹ̀lé ìdí nìyí tí iléeṣẹ́ NAFDAC fi wọ́n ló ń tẹ̀ pé ẹ kojú òṣùwọ̀n láti pọn omi faraàlú láti mu ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ tàbí kẹ́ lọ rà ní yàrá tún tà àbí tẹ̀yìn fẹ́ rà lẹ́yọ tá a fẹ́ múnú lé lásìkò ọdún àti bẹ́ẹ̀ lọ. number 1 Alhaji Lateef Jogbo street off Awókọ̀yà nílùú Ìjẹ̀bú Òde tàbí ká pọ̀ wọn sọ̀rọ̀ ìsọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ wọn 080-335-955-45 iléeṣẹ́ Aquabash water ni ojú òpó yìí ó ń lọ ó ń bọ̀ bóyá torí òjò àbí atẹ́gùn ẹ̀ tó ń fẹ́ yẹn ni ò jẹ́ kó tọ́ láti máa gbé lórí ètò lẹ́ni torí pé àsìkò bá wa ṣọ̀rẹ́ láti ọ̀dọ̀ màmá wa Alhaja Tawakat Ronke Soewu ní ìrántí bàbá wa Alhaji Abdulrasheed Aileru wọn ní ká fún yín lélẹ̀ ẹ ṣé púpọ̀ kọ́lọ́n dákun bá wa dúpẹ́ lọ́wọ́ yín kọ́lọ́n bá a ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ àlékún àforíjì àti ìyọ́nú ẹ̀ fún bàbá wa Abdulrasheed Aileru kọ́lọ́ba àṣọ ni wọ́n ní òkú àlìjánná wọlá àti tóbi Ọlọ́run àti gbogbo àwọn tẹ́pẹ́ wọn torí ẹ̀ ṣe lórí ètò yìí bàbá wa Bello Alaba Ọ̀kẹ́ Òkunláyà kọ́lọ́n ṣe wọn lẹ́la àlìjánná bàbá wa Semi Sodiq Anífowóṣe
alhaji S&S kọlọmba ṣe wọn lẹ́nu àdìjọ́ náà àti bẹ́ẹ̀ lọ ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run tó bá tún di lọ́la ọtí mi látún gbé wa pẹ̀lú ògo ọlọ́run ẹ yẹ ká tún jọ pàdé lórí ètò yìí tó bá tún di ní àárọ̀ ọ̀la dédé aago 6 sí aago 7 láàárọ̀ lójoojúmọ́ nínú Ramadan là ń wá sórí ètò yìí pẹ̀lú àánú ọlọ́run tó bá di lọ́la èmi látún gbé wa a dúpẹ́ lọ́wọ́ olùbánisọ̀rọ̀ lẹ́ni àwọn màmá wa Ajia Monsuratu Ọláolúwa kọ́lọ́dà kún bá ṣàlékún àlùbáríkà àti ìdùnnú yín iṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run má kà kúrò lórí yín àtẹ̀yìn àti ìdílé yín lápapọ̀ ẹgbẹ́ Al-Muminat lápapọ̀ kọ́lọ́dà kún bá ṣe dáadáa fún yín òkè tẹ́yẹ ń fọyín lẹ́ẹ̀ máa lọ ẹ máa lékun ẹ̀ ní dínkù wọlá àti tóbi ọlọ́run la hawla wala quwwata illa billah insha Allah wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan. From the same stable of FA Global Services. What's more, from the same stable of FA Global Services comes the Bash Oil. The Bash Oil and Gas with their ultra-modern mega station located at 85 Olukoko Street, Balogun Road, Ijebu-Ode. Ṣẹ́bẹ̀lẹ̀ òpin wọn jẹ́ ilẹ̀kẹ̀ wọ́n pẹ̀lú ọjà ṣe bí èèyàn ní bàbá tó bá ń fẹ́ màálù àbábò tó bá mú ṣe ẹja ni wọ́n fẹ́ rà lóríṣiríṣi lánà ìwọ́sà ti gbé bọ́dì máa bọ̀ lọ́dọ̀ wọ́n ẹ̀fọn mi kàn gbọ́ ní jẹ́bùrúdé ń bì opposite ìtẹ̀ríkò oṣù campus your satisfaction is our hallmark wọ́n tún pẹ̀lú báyìí tí ilé iṣẹ́ wa is available 2621 1702 Yusuf Adewale 752 at yahoo.com Samidi Mewa wà bá wà lówó bọ̀ wájú owó gbàdúrà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Islam ọ̀nà ètò yìí ètò wa Islam ọ̀nà tó máa ń wáyé ní gbogbo àkókò àwẹ̀ túnbọ̀dé o ní ilé iṣẹ́ NTA alárabà yìí dá Islam ọ̀nà ètò tó máa ń kọ́ni lọ́gbọ́n tó máa ń kọ́ni lóye ni ohun tó yẹ ká máa ṣe àti ohun tó yẹ ká máa ṣe nínú ẹ̀sìn Islam nínú ètò Islam ọ̀nà láti máa pàdé Islam ọ̀nà abala ẹ̀bùn lórí ọ̀rọ̀ náà wà fún àwọn olùgbọ́ wa lójoojúmọ́ nínú ètò Islam ọ̀nà yìí náà ni ó látọwọ́ ustaasi wa bájìdí ni ó dùn ní bẹ̀rẹ̀ láti agogo 6 àárọ̀ títí wọ aago 7 àárọ̀ wákàtí kan gbáko ní o Islam ọ̀nà láti sọ nígbàwọ́ ètò àdíṣẹ́ polówó ọjà ẹ lè pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 080 31 54 33 àbí 081 14 87 56 56 Islam ọ̀nà gbogbo wa ò ní pàdánù àlùjọ náà o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àtúntì gbèrè ètò wa àgbọ́yé ẹ̀sìn wa tí a mọ̀ sí àgbọ́yé Islam. Ó tún ti balẹ̀ dìgbà sí iléeṣẹ́ wa NTA Ìjẹ̀bú-Òde alábàgbàyídá tí a wà ní Southern Channel 103 the eldest station àgbọ́yé Islam. Lórí ètò yìí láti máa gbé ètò lọ́lọ́kọ̀ ọ̀dẹ̀kọ́ lọ wò bíi kí ni ojúṣe mùsùlùmí láwùjọ ẹ̀kọ́ láti bí a ṣe níyàwó kí ni nípa ẹ̀sìn Islam àwọn òkú tó di ẹ̀sìn Islam àgbọ́yé nípa owó pínpín ẹ̀kọ́ nípa ìsìnkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àgbọ́yé Islam ṣùgbọ́n wà láàrin àṣà wa ní NTA Ìjẹ̀bú-Òde àgbọ́yé Islam. Ètò yìí ló máa wá sí ìwọ̀n ní aago 2 àbọ̀ àṣálẹ́ ní gbogbo ọjọ́ Jímọ̀ lọ́sẹ̀ẹ̀sẹ̀. Èyí tẹ́ ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí àbí tẹ́ ẹ bá fẹ́ ṣe olówó lórí ètò yìí àgbọ́yé Islam. Ẹ kọ̀ sí ẹ̀ka ìpolówó ọjà wa tó wọ̀ lẹ́ẹ̀rọ ní òpópónà GRA Ìjẹ̀bú-Òde. Southern Channel 103 láti máa rí wa wò àti àwọn ìkànnì ẹ̀rọ ayélujára káàkiri bíi Facebook, YouTube, Instagram àti TikTok àgbọ́yé Islam. Masala.